ẹ̀yin tí akéde wọ́n tag mi sórí fídíò àfáì Bọ́kí tó sọ̀rọ̀ ẹja lọ gbọ́ nǹkan tó sọ. gbogbo wa ò lè jẹ́ dìndìnrìn tán bẹ́ẹ̀ gbogbo wa ò lè gọ̀ ẹ gbọ́ gbogbo wa a lè jẹ́ dìndìnrìn tán gbogbo wa ò lè gọ̀. mo kàn lọ́wọ́ nǹkan kan mo gọ́ọ̀gù kankan lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ni mo wá rí i wípé àwọn tí wọ́n ń lọ sí hajj ní àti Amẹ́ríkà tó jẹ́ òyìnbó aláwọ̀ funfun wọ́n pọ̀ ju gbogbo àwọn tó ń lọ láti Nàìjíríà lọ. àwọn tó ń lọ láti Amẹ́ríkà tó jẹ́ òyìnbó ni wọ́n yàtọ̀ fáwọn Nàìjíríà tó ń join wọn o. àwọn òyìnbó tí wọ́n ń lọ sí hajj láti Amẹ́ríkà mo rí i pé wọ́n pọ̀ ju àwọn tó ń lọ láti Nàìjíríà lọ. àwọn tó ń lọ láti Europe wọ́n pọ̀ ju àwọn tó ń lọ láfíríkà lọ. mo wá rí i wípé tó bá tiẹ̀ sọ pé àwọn tó ń lọ láti Nàìjíríà wọ́n gọ̀ ni orí wọn ò pé dèndèrè ni wọ́n ń kówó ìlú wọn wọ́n ń kó lọ sí Mákà fún àwọn lárúbáwá. tó bá jẹ́ pé gbogbo àwa mùsùlùmí Nàìjíríà ẹrú lárúbáwá ni wá ó dàbí púpẹ̀ pé èmi o torí àwọn òyìnbó tí wọ́n ń lọ sí Mẹ́kà gan pọ̀ jà wa Nàìjíríà lọ dẹ́bílẹ̀ orí àwọn òyìnbó gan ò pé nù. ó wá pè mí kí n wà láwùjọ àwọn tó rí wọn ò pé ju kí n wà láwùjọ àwọn tó rí wọn pé ṣùgbọ́n wọn ò pọ̀ tó àwọn tó rí wọn ò pé lọ. ọ̀rọ̀ mi tí mo wá ń bá bọ̀ ni pé tẹ́ ẹ bá ń sọ wípé a ní làákàyè la fi ń kówó Nàìjíríà lọ sí hajj ẹjọ́ sáwọn òyìnbó orí tiwọn náà ò pé pàṣẹ́ntéèjì àwọn tí wọ́n ń lọ láti India ó pọ̀ ju pàṣẹ́ntéèjì àwọn tó ń lọ láti Áfíríkà lọ. pàṣẹ́ntéèjì àwọn tó ń lọ láti China Korea ó pọ̀ ju pàṣẹ́ntéèjì àwọn tí wọ́n ń lọ láti Áfíríkà lọ. definitely pàṣẹ́ntéèjì àwọn tó rí wọn ò pé lọ́dọ̀ àwọn òyìnbó ó pọ̀ ju pàṣẹ́ntéèjì àwọn tó rí wa ò pé ní Nàìjíríà lọ́nu. so ó pè mí kó ní mi má pé ẹ gbọ́ ohun tó lọ́wọ́ bá mi bá ṣe kò ṣeé dọ́gbọ́n sí i. fúnra ànábì Ibrahim ló pe ìpè kò wá sọ pé ẹ̀yin Nàìjíríà ẹ máa bọ ó pe ìpè gbogbo àwọn tó bá jẹ́ pé ànábì Ibrahim ni wọ́n ń lọ òyìnbó ń lọ àwọn òyìnbó àwọn China Korea American European gbogbo wọn ni wọ́n ń lọ sí àjì. tó bá yẹ pé torí tàwa Nàìjíríà nìkan lè fẹ́ kú lé lórí tẹ́ ẹ̀ sọ pé orí wa ò pé dèdèrè ni wọ́n bá ṣe ń lọ àjì à ń kówó Nàìjíríà lọ àjì àwọn òyìnbó náà ń kówó àwọn òyìnbó lọ. tó bá yẹ pé torí ẹ̀ lórí wa ò pé sí ẹ̀ ó dàbí pé bẹ́ẹ̀ pé wa ẹ̀yin torí yín pé mi tí ì mọ àwọn ìlú tẹ́yìn náà ó lọ tí ẹ̀ pọ̀ bẹ́ẹ̀ ṣe ń pọ̀ yẹn pàṣẹ́ntéèjì àwọn òyìnbó tí wọ́n ń lọ sí àjì lọ́dún ó ju pàṣẹ́ntéèjì times 5 àwọn tí wọ́n ń lọ láti Áfíríkà lọ. ṣe rí i pé tọlọ́hun ó yàtọ̀ sí àtọwọ́dá Ọlọ́run ló pè wá gbogbo wa lọ ń jẹ́ pé Ọlọ́run ni. wọn àbá máa wá rọ̀ mọ́ kábà kan máa sunkún díẹ̀ o ká máa rọ̀ mọ́ kinní kan máa ṣe kinní kan ń bẹ́ o. àwọn òyìnbó ò ní ṣe nǹkan tí wọn ò bá gbá rìsáàsì dáadáa kí wọ́n rí i pé òótọ́ ń bẹ níbi nǹkan tó ń ṣe yìí. àwọn òyìnbó tí wọ́n rí i pé òótọ́ ń bẹ ní àjì làwọn náà fi ń lọ. àmẹ́yìn tó jẹ́ pé gbogbo nǹkan tó ń ṣe ń bẹ̀ kò jẹ́ nǹkan kan lójú tiyín borí tiyín náà ṣe pé mọ́ ni. ǹjẹ́ gbọ̀ngàn táfà ìsọ wọ́n ní gbogbo wa ò lè yá dìndìnrìn gbogbo ọ̀dẹ̀ tún lè jẹ́ òmùgọ̀ to the extent pé ó pé àwọn o káwọn pẹ̀lú òmùgọ̀ tó ń lọ sílẹ̀ Arab torí àwọn Amẹ́ríkà àwọn Europe ń lọ sí ilẹ̀ táwọn ń pè pé àwọn tó ń lọ síbẹ̀ òmùgọ̀ ni wọ́n. pẹ̀lú ọ̀rọ̀ táfà ìsọ yìí ó ti ṣó ibi tó fi sí ibi lẹ́ẹ̀ má ti mọ̀ wípé wọ́n value quantity over quality. ìyàtọ̀ wà lórí pé wọ́n wà níbì kan torí quality nǹkan bọ́ torí pé àwọn èèyàn pọ̀ níbì kan làwọn ṣe rò pé nítorí pé àwọn èèyàn pọ̀ níbẹ̀ ló ṣe ráìtì ẹ máa wo thinking. àfáyídẹ́ ti gbàgbé wípé àwọn èèyàn lè pọ̀ síbì kan kó má so èso rere káwọn kan dẹ̀ kéré bì kan kó wà meaningful pẹ̀lú bó ṣe kéré tó yẹn ẹlòmíì dẹ̀ lè pọ̀n bì kan kó so èso rere káwọn kan kéré bì kan kó má so èso rere so far tó bá tí ì sí nǹkan result tó ṣó fún àti lè sọ wípé àwọn tó pọ̀ bí wọ́n wà meaningful àwọn tó kéré bí wọ́n wà meaningful the only person the only person tó lè sọ fún gbogbo àwa tá à ń gbọ́rọ̀ tẹ sọ yìí ni wípé
tó lè sọ wípé gbogbo nǹkan tẹ́ ń ṣe bẹ́ẹ̀ ṣe pọ̀ nínú Islam o pé ẹ̀ ń ṣe kan tó right o òun ni wípé kí Ọlọ́run tó dá wa kọ́ bá wa sọ pé àwọn ìran mùsùlùmí àwọn tó ṣẹ̀sìn mùsùlùmí ọ̀nà ọ̀tọ̀ ló wà tí jẹ́ pé gbogbo ala máa gbọ́ tó ń ṣe wípé àáfàá lẹ́ tó máa sọ fún wa pé ìlànà tẹ́ wà ó right o bọ́ tó bá ti sí yẹn bẹ̀ àáfàá ẹ̀ tí ì lè sọ pé nǹkan tẹ́ ẹ̀ ṣe torí ẹ̀ pọ̀ yẹn ẹ̀ ń ṣe kan tó wà meaningful àìmọye ẹlòmíì tó pọ̀ bí kan tó yẹ pé at the end of the day wọn ò ní ṣe kan gidi ẹ gbé sí dédé làkàyè àáfàá àti wípé ẹ wá sọ wípé àwọn sọ wípé torí ẹ̀ ń kówó tí yín lọ sí ilẹ̀ Árábù làá ṣe ń pè lómùgọ̀ ó tí o akéde ẹ̀fà sọ wípé bẹ́ẹ̀ ṣe ń lọ tẹ́yìn ò bá lọ sọ́hùn báwo lọ́wọ́ ṣe fẹ́ jẹun tẹ́yìn ò bá lọ sọ́hùn báwo lọ́wọ́ fẹ́ tùlù wọn ṣe tí èèyàn kan ò bá gọ̀ kí lọ lọ́gbọ́n ẹlòmíì máa jẹ àwọn èmi ò sọ bẹ́ẹ̀ o àti wípé owó yín ẹ̀yin lẹ́mọ bẹ́ẹ̀ ṣe pawó yín bẹ́ẹ̀ má ṣe nọ́kẹ̀ owó kù sọ́wọ́ yín àwọn òní báyìí sọ wípé bóyá nǹkan tẹ lọ ṣe lọ́hùn ó dàbí kò dá but àwa notice wípé bẹ́ẹ̀ bá ṣe ń lọ sọ́hùn tẹ̀ ń dé ẹ wá ń balẹ̀ jẹ́ ni ẹ̀ tún lè ṣe nítorí ẹ wá sọ wípé Abrahamu ó pè sínú ibi tó ti pè sí ihò tó pè sínú ẹ̀sìn Islam ibẹ̀ lẹ́ ń lọ but ìbéèrè kan tẹ wá ń fè láti béèrè lọ́wọ́ ara yín ni wípé ṣé ìran bàbá tèmi náà pè ṣé Ọlọ́run tó dá àwọn ìran bàbá tiyín kò pè tó jẹ́ wípé bàbá ní bàbá lẹ́yìn ló ń gbọ́ ìpè ẹ̀ ó ní ṣe ìgbà tí bàbá ti yí fẹ́ pè wọ́n gbóhùn wọ́n mute wọ́n gbà ẹ̀ lẹ́yìn òṣèré wá gbọ́ ìpè táwọn bàbá yín pè tó jẹ́ pé ìpè táwọn Ibrahim pè lẹ́yìn wá ń gbọ́ ìbẹ̀lẹ̀ bá ti wá mọ̀ wípé táwọn ìran ọmọ tí Ibrahim bí tó bá tún àṣà àti ìṣe bàbá ńlá wọn ṣe tó dẹ̀ jẹ́ wípé Ibrahim tẹ̀ sọ wípé Abraham tẹ̀ sọ tó o tiẹ̀ fìgbà kan líìkì mọ́ Árábù èmi kọ̀ bá yín lò bẹ́ẹ̀ díò tún pé ideology yín ni òun mo fi bá yín gbà torí mo mọ̀ wípé Abraham ò tán mọ́ Árábù kò tán mọ́ kò dẹ̀ fi ibi kankan gbà lọ sí ilẹ̀ Árábù tẹ́lẹ̀ but bó nígbà bá ṣe pé gbà èmi ṣe bá ń pè bẹ́ẹ̀ ṣe bá sọ wípé ká ṣe àdírẹ́sì yín lákéde máa ṣe àdírẹ́sì yín ó ṣe wá jẹ́ wípé ìpè tá Abrahamu pè lẹ́yìn wá lọ ìpè àwọn bàbá tí yín kan ṣáwọn wá pè rárá kẹ́tẹ̀ àwọn Árábù wọ́n gbé bàbá wọn láwùgẹ wọ́n gbé ìlànà tí Ọlọ́run fi ń bá bàbá wọn láwùgẹ wọ́n gbé ga kí ìlàwó làwọn bàbá ńlá yín fi lélẹ̀ lágbolé yín àfà kò yẹ dandan kẹ́ wá fọ́lù bàbá tèmi o nítorí bẹ́ẹ̀ ṣe ń fọ́lù ìlànà Árábù tẹ́ ṣe ń fọ́lù ìlànà Ibrahim làwa náà ń fọ́lù ìlànà bàbá tàwa àwọn òde sọ wípé torí bàbá tí yín ti kùnà ẹ̀yin wá rí olùgbàlà nínú Ibrahim nítorí àtúbẹ̀ tún sọ̀rọ̀ sí yín bó tẹ́yìn bá ti wá lọ tẹ́ bá délé ẹ máa fẹnu tàbùkù báwa tó jẹ́ wípé bàbá ńlá tàwa ó gbìyànjú ó kọ́ wa tá a fi rólùgbàlà nílẹ̀ bòmí ju àtàrà wọn tó ti bí wa lọ àfà ẹ gbọ́rọ̀ yìí sí dédé làkàyè ṣé wá rí ìwọ̀nba nǹkan tó wà nílẹ̀ Árábù táwọn ọmọ Prophet Muhammad tó ń gbé lárugẹ mọ̀ nǹkan tó wà ń bì máa dúró àrà tí Elédùmarè dá sílẹ̀ wà ń bì ṣólúmọ̀rọ̀ kìlá máa sọ ni àbódò kan tó wà ń jẹ̀bù ń bì tó yẹ pé o ò lè sọkúta gorí ẹ̀ kò sí pé lè sọkúta yẹn tó kò lè kọjá lórí ẹ̀ kí lẹ pé àràmù kọ́ lẹ́yìn pé nǹkan tó bá ti wà nílẹ̀ àbínibí yín àràmù ni nǹkan tó bá ti wà nílẹ̀ ẹlòmíì ó dáa ṣé ìlànà ìgbésẹ̀ tẹ́ ń gbé yẹn tá bá ní kájọ wò ṣé kò ń ṣe ọmọ akótilétà tí ìkan wọn ò ń jọ lójú tó jẹ́ pé nǹkan nìkan ló ń jọ wọ́n lójú àfà ẹ gbé sí dédé làkàyè tí mo wá sọ ẹ rí pé mo sọ pé kẹ́ gbé sí làkàyè torí mo mọ̀ wípé gbogbo èèyàn ló lè gbé ọ̀rọ̀ sí làkàyè tó bá máa gbé sí làkàyè ìlàkàyè ti tiẹ̀ but kó tẹ̀ láti balance ẹ̀ òun ni má ṣe má sọ pé ẹ gbọ́rọ̀ sí dédé làkàyè àti wípé ogunlọ́gọ̀ àwọn Amẹ́ríkà àti Europe tẹ́sọ kan lọ sí ilẹ̀ Árábù yẹn àwọn ìwọ̀nba nǹkan tó wà nílẹ̀ Árábù làwọn yẹn fẹ́ lọ wo excursion lọ ṣe lọ́hùn àìmọye nǹkan tó wà nílẹ̀ àwòyanu tó wà nílẹ̀ Yorùbá ń bí tó ẹ gbà wá pọ́nlé tẹ́yìn náà pọ́nlé ṣe rí gbogbo báwo ṣe ń lọ sí Árábù yẹn ọmọ máa wá sílẹ̀ wá ń bí tó dẹ̀ máa heal the economy wá ń bí but ẹ ní gbọ́ lójú tí yín ẹ máa ò pé ṣe là ń bá yín jẹ àtẹ̀bá yín jẹ́ àná bí ìgọ̀sẹ̀ mọ́ wípé ìṣẹ̀lẹ̀ àá náà ń gbé nǹkan wa láwùgẹ kò jẹ́ wípé ṣe la mọ̀ọ́mọ̀ ń ta tó ẹgbẹ́ tún lọ sọ́hùn tẹ̀wá balẹ̀ jẹ́ ọ̀tọ̀
àwa rí pé tẹ bá lọ sọ́hùn ṣe lẹ́ ń bọ̀ wá balẹ̀ jẹ́ ẹni ẹgbẹ́ sí dèdè làkàì ẹni tí a kéde ire o.